Yorùbá Gidi TV. Yorùbá nígbà wo lẹ fohùn ṣọ̀kan nígbà wo lẹ panupọ̀ sọ̀rọ̀ nígbà wo ni bẹ́ẹ̀ ni yóò jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ yóò wá jẹ́ bẹ́ẹ̀ kọ́ Yorùbá àtẹ̀yìn bàbá wọ̀nyí ẹ̀ ń sùn o ẹ̀sùn ẹ̀ ń ṣáàṣù o níbi ẹ̀sùn dé ẹ̀ ń ja ohun pa ẹ̀fún hun ẹ̀ ń rún bẹ́ẹ̀ bá hun nígbà wo ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ kẹ́ni má ní ìjà ipò ìjà ìlú yóò dópin láàrin yín gan. ǹjẹ́ ló yẹ kó rí bẹ́ẹ̀ bí? títí dìgbà wo ná? nígbà wo ni ó dópin? bá a ṣe ń wọnú ọdún tuntun 2023 yìí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátá ó fún mi létí o. mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ láti wo fídíò yìí tó jẹ́ fún ìtọ́sọ́nà ọmọ Yorùbá. mo fẹ́ kó dópin èmi lọ̀gá, èmi lẹ̀gbọ́n, èmi jù ọ́, ìwọ ò jù mí. ó wù mí kó tán láàrin ọmọ Yorùbá kẹ́nu wọ́n kò ká lè ṣe ń tá a fẹ́ ṣe ní rere kí àṣeyọrí lè dé bá ìpè fún òmìnira tí Yorùbá ń pè fún. kí ló dé tá ò fẹ́ fẹnu kò ná? ẹ wo fídíò yìí. Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o. Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o. Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o. Ogun òdùn o, kógun má wọlé. 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 bó bá ṣogun làá jà tílẹ̀ Yorùbá ò fi tòrò ẹ kò burú ẹnìkan ò ní torí ìmọ̀ tara rẹ̀ nìkan kó dorí àṣà kodò ó dòdì àṣà ni òfin ni ọ̀ranyàn sì ní pẹ̀lú ajá ò wá ní roko ọdẹ kó gbàgbé ìkolokolo rẹ̀ sẹ́yìn ó dòdì. bàbá ẹ fojú búwo ẹgbẹ́ rẹ̀ yìí lẹ̀ ẹ dà tẹ́ ẹnu ẹ fọ́gbà ẹ̀ mọ́lẹ̀ ẹ dà alágbónú ẹran sẹ́lí lé sí èmi ṣetán tí wọ́n lọ rè jíṣẹ́ fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kìlọ̀ tó bá ti kọ̀ tí ò gbọ́ kakó ti dà ni wọ́n mọ. bá a bá ń pé bó lè dogun kó dogun bí ó bá dìjà kó dìjà kì í ṣe tó rọrùn lógun. ogun ò dàbí iyán, kò dàbí ẹ̀kọ, kò dàbí ọkà àmàlà. ìrọ̀rùn ni Yorùbá ń fẹ́, ìrọ̀rùn la ó sì fi gbòmìnira wa dandan ni. ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí tí Yẹmí Adégúnjú of Africa tó ṣe kó tó jáde láyé. sunre o. Odùduwà ọ̀rọ̀ mi yá ọkọ mi yá dáadáa yóò wá bàbá mi àti balọ̀dì ọ̀run ẹ ṣe ni wọ́n ní ẹ wá gbẹ̀mí níjà lọ́wọ́ Kúrúnmí tẹ̀mí lójú ó tẹ̀lé ọ̀dọ́ lójú ó bá lẹ́mí kú nípò bàbá mi èmi kọ́ ló tẹ̀ lójú ẹ̀yìn bàbá mi lóde ọ̀run ni ẹ̀yin ni mo rọ́ lẹ́kùn Odùduwà ṣe ni wọ́n ní ẹ wá gbẹ̀jà mi o. Yorùbá Gidi TV. Ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dídúró. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Yorùbá nígbà wo lẹ fohùn ṣọ̀kan nígbà wo lẹ panupọ̀ sọ̀rọ̀ nígbà wo ni bẹ́ẹ̀ ni yóò jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ yóò wá jẹ́ bẹ́ẹ̀ kọ́ Yorùbá àtẹ̀yìn bàbá wọ̀nyí ẹ̀ ń sùn o ẹ̀sùn ẹ̀ ń ṣáàṣù o níbi ẹ̀sùn dé ẹ̀ ń ja ohun pa ẹ̀fún hun
ẹ̀wọ̀n bẹ́ẹ̀ bá hàn nígbà wo ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ kẹ́ni má ní ìjà ipò ìjà ìlú yóò dópin láàrin yín gan-an. ogun tá ń bá yín jà ogun ẹ̀kúlé ń bá yín jà ẹ̀yin fúnra yín tún wá ń kọjú ìjà síra yín. ẹ ti rí ọmọ ṣe ẹ kó kù kódà náà Yorùbá ọ̀rọ̀ yín rán létí ìtàn kan ṣé ẹ rí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin ikú bàbá yèyé àti ààrẹ Kúrúnmí ààrẹ ọ̀nà kakanfò ti gbogbo ilẹ̀ Yorùbá nítorí tó kú ló sì wáá fọ̀rọ̀ yìí àríyànjiyàn àìnísùúrù àìgbọ́ra ẹni yé Kúrúnmí ń lérí aláàlérí. ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ lọ wí fún Kúrúnmí kó tó kíje lónìí kó wá gbára yílẹ̀ f'Aláàfin bí Kúrúnmí ò bá wá gbára yílẹ̀ fẹ́mi Aláàfin tuntun òòṣà kan tó kù tí gbogbo ilẹ̀ Yorùbá ń bọ báyìí wọn ò ní kí ogun Ọ̀yọ́ ó lọ gborí rẹ̀. kábíyèsí ẹ jẹ́ á ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ á palẹ̀ yàrá mọ́ ká tó pọ̀ fún ọ bí bẹ́ẹ̀ kọ́ èṣù lè ṣàwo tán gan àwa là ń bẹ ní ìlú àwa là ń bẹ ń jàyè bí wa ara wa eégún ti wọnú ẹran ti wọnú eégún bàbá bá a bá gbógun déjàyè lónìí ara wa lámọ ọ̀pá kábíyèsí ẹ jẹ́ á ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀yọ́ ń bọ́ tẹ̀ ẹ́ bọ̀ ẹ̀yin Ọ̀yọ́ ń bí tẹ́ ẹ bá yọ yọ̀ dá bí a bá pè lórí àìfi tẹ́lẹ̀ gbogbo wa la mọ̀ pa Aláàfin Adénù gbogbo Ọ̀yọ́ ló fi joyè àrẹ̀mọ Aláàfin tó wàjà nù ọmọ ọ̀ràn yẹn ni ikú àrùn ta ni Kúrúnmí gan tó fi di ta wá ń ṣe pẹ̀lẹ́ àtòpọ̀ fún un Kúrúnmí náà mọ̀ gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń jẹ́ ńlẹ̀ Yorùbá ọmọlẹ́yìn Aláàfin Ọ̀yọ́ ni jagunjagun Aláàfin ni dé mọ́ Àfọ̀njá ńlẹ̀ Ìlọrin igi ìgbàbẹ́ igi pèwé tí Kúrúnmí bá kọ̀ tí ọ̀wá bí bàbá ti wí kí wọ́n rè gbórí ẹ̀wà f'Aláàfin. ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ sì sọ orí Kúrúnmí di orí ìgalà kábíyèsí ẹ̀bẹ̀ mo bẹ̀ yín o ẹ má sọ ìlú Ọ̀yọ́ di ahoro. olóyè ẹ̀mẹ́nu kó ń bẹ́ ọ̀pá tí ò gbọ́ràn àpọ̀jù ẹ̀sùn yan bí náà bá gbọ́ràn àpọ̀jù ẹ̀sùn omi kóbi ò bá gbọ́ràn àpọ̀jù ẹ̀sùn ẹ̀rù òun ó gbẹ̀dù. adé ọba rèé ọba aládé orí rèé igbákejì Olódùmarè ni wọ́n ṣe olórí gbogbo òrìṣà nílẹ̀ Yorùbá ọba ní jẹ́ bẹ́ẹ̀. ẹnikẹ́ni tó bá sì fojú dọ́ba àwọn owó yóò bá tiẹ̀ dáàtà. mo ṣe bẹ́ẹ̀ yọ gbẹ́dùn dáàtà kí náà sọ lálá. bàbá ẹ fojú búwo ẹgbẹ́ rẹ̀ yìí lẹ̀. ẹ dà tẹ́ ẹnu ẹ fọ́gbà ẹ̀ mọ́lẹ̀. ẹ dà alágbónú ẹran sẹ́lí lé sí èmi ṣetán tí wọ́n lọ rè jíṣẹ́ fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kìlọ̀ tó bá ti kọ̀ tí ò gbọ́ takó ti dà ni wọ́n lọ. ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ọ̀rọ̀ yín ti yé mi ẹ fẹ́ kí n yẹn lẹ̀bẹ̀ lọ́rẹ̀ bá Kúrúnmí kó gbé mọ́ bá àjọyọ̀ àti Ìjàyè kò yé yín ni kí ni kúrí ọba tó jẹ tí wọ́n márẹ̀mọ́ ẹ̀ ṣe tutù lẹ́yìn ẹ̀ kìí ṣe pé a fẹ́ pàṣàrùn tí Kúrúnmí ń pariwo àṣà àpàṣàrùn ìlànà jù la fẹ́ mú bọ ètò ìjọba Ọ̀yọ́ kí ipò ọba ó lè mọ wù ni ipò ọba ò ní wù wá mọ́ bá rẹ̀ mọ́ wá bá ń tẹ̀wọ́ lé wa lẹ́yìn ikú wa ẹ̀jẹ̀ oyè Kúrúnmí tó wá gbára yílẹ̀ f'Aláàfin bí bẹ́ẹ̀ kọ́ ọba ó bínú o Balógun tó wàá gbéra ó lọ sí orílẹ̀ Ìjàyè ó sọ fún Kúrúnmí kọ́mọ̀jọ̀rọ̀ ọ̀lẹ́ yóò di rògbòdìyàn o kó tó di ọjọ́ méje lónìí kó wá gbára yílẹ̀ f'Aláàfin tó bá sì kọ̀ tó lóun ò ní wá ṣe kábíyèsí Aláàfin. ajá ó dúró kẹ́kùn ó dúró àwa
ìlàjà lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o Yorùbá ẹ fura o ẹ fura kájà ó dúró kẹ́kùn ó dúró. Ọ̀yọ́ mọ̀ ń bọ́ tẹ̀bọ̀rẹ́ Àtìbá kú wọn apádélù ló kàn lóye ń bọ ẹ ti gbọ́ nù tán pípa láàfin bá kú lọ́yọ́ a sì má rẹ̀ mọ́jọ́yè agbẹ́dọ̀ odòdì Ṣàngó yìí jòbì Ògún yìí jorógbó ẹnikẹ́ni èé fàjà òòṣà kéde ìlú lójú ayé mi kún omi kọ́. Kúrúnmí ọkọ mi Àjàdí ìgbò akíndé aláṣejù bomi gbóná dákun dídàbà kọ mú jagun ogun tí ò rí bí iyán tí ò rí bí ẹ̀kọ́ ogun tí ò dàbí kó o bòmí mọ́ra pẹ̀lú èwe ẹ̀tù lóru bọ́yẹ bá dé bàbá ní yóò ṣàkàn bó bá ṣe já ń kọ́ mo jẹ́ ti kékeré pinlẹ̀ ó pọ̀ ṣíṣe dákun kọ̀ rí. wòmí wo bí mo kojú adélù mẹ́ẹ̀ẹ́dógún akànnì òsè èmi Kúrúnmí Àjàdí ìgbò èmi ọmọ ṣoògùn márùgbó lẹnu ìgbẹ́rẹ̀ èjòògùn làyà. Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o Yorùbá fura ojú sí dẹ́dẹ́ ibi tí ó rọ̀ sí ẹnìkan ò mọ̀. ẹ má bàjẹ́ o ẹ wò ṣé ẹ sọ pé ẹ láwọn olórí lórí ìdúró ni wọ́n wọnú ọjà ẹ sì kí wọn ẹ rí pé ẹ bàjẹ́ ẹ wò ṣé ẹ mọ̀ pé ní bá ní olórí fi Aláàfin lórí fi ni kí ni gbà. ẹgbẹ́ ìgbò ìjòyè Ọ̀yọ́ ló fàdé lùjọyè kékeré ìjòyè Ọ̀yọ́ ló fàdé lùjọyè ẹni ọdùnmọ́ kó lọ rẹ́ sí kànga o ẹni ọdùnmọ́ kó lọ rẹ́ sí kànga o Adélù ló jọlọ. yọ̀yọ̀ kẹ̀kẹ́. ẹ wo ẹsí mi bẹ̀ orí yín burú pátápátá ẹ máa sọ lórí ibú ni nílùú Ọ̀yọ́ yìí táni ọmọ pé bàbá kan bá ti wàjà ọmọ rẹ̀ làwọn fi ṣe tutù tí máa ń tẹ̀ lọ́ba káyọ̀ lè tùbà kó lè tùṣẹ́ nígbà tádélù ń jayé alákatá láyé bàbá rẹ̀ ṣé ẹrùpá àgọ́ ni àbẹ́ ẹrùpá àmọ́ tá a ṣe àti mọ̀ pé yóò bàbá kú náà ni bàbá ti kú ká máa tẹ̀lé lọ ni tádélù ṣe ti wà yàtọ̀ tí ẹ ò lè yàtọ̀ tádélù ò lè yàtọ̀ ẹwẹ́ ò ní í ṣe Aláàfin ká tún ṣe Adélù ọmọ rẹ ẹ jẹ́ kó yé ẹ mọ̀ ṣe ìjà olóòjà wa àwa ò lè ṣàtìbà ká tún sàrẹ̀ mọ́ àwa ò lè ṣàtìbà ká tún sàrẹ̀ mọ́ ẹ mọ̀ jẹ́ ń gbàdélù lẹ́nu ìmọ̀. ẹ dúró akẹ́ ẹ dúró kíṣe kí kátikàtì mọ́ yín lára lọ́yọ̀ọ́ yìí láti bí ọjà márùn-ún sẹ́yìn lẹ́sẹ̀yìn orin Adélù àti Kúnmi rẹ̀ máa fi bọjà ìjẹ́ ṣọ́ọ̀kì wá nọ́jà ara wa báyìí nọ́jà yín wà ó mà ṣe o lẹ́gbàá tiwa lẹ́gbàá yìí tiwa yé mi ti wá yìí ọba rẹ̀ bá lérí gbogbo ọba máa pàṣẹ àwọn arọ́mọkọ́mọ òun ìmápò máa rọ́ṣẹ́ ọba èso ọmọ olúwa rẹ̀ ẹ̀dùn rẹ̀ jẹ́ kí n bí ṣé Kúnmi rẹ̀ máa pàṣẹ léyìn lọ́wọ́ nílùú Ọ̀yọ́ yìí abẹ́ ìsinmi pàápàá wa nà. alẹ́ sí àti bàbá tó sí àrẹ máa lọ. fún mi gbà yọ gbàgbọ́ ní ìlú sí Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o Yorùbá fura ojú sí dẹ́dẹ́ o. Kúrúnmí ò bá jẹ búra. Ogun òdùn o kógun má wọlé. Rí bí ọkọ̀ rí bí ẹ̀kọ́. Ogun òdùn o kógun má wọlé. Àjọ ni nílé àpàwọ́ lọ́mọ. Ogun òdùn o kógun má wọlé. Kúrúnmí ò bá jẹ búra o. Ogun òdùn o kógun má wọlé. Kúrúnmí ò bá jẹ búra o. Ogun òdùn o kógun má wọlé. Kò rí bí ọkọ̀ rí bí ẹ̀kọ́. Ogun òdùn o kógun má wọlé. Àjọ ni nílé àpàwọ́ lọ́mọ. Ogun òdùn o kógun má wọlé. Kúrúnmí ò bá jẹ búra o. Ogun òdùn o kógun má wọlé. Kúrúnmí Àjàdí ìkó ọkùnrin takuntakun Kúrúnmí onídà ńlá òótọ́ ọmọ girigiri débi ẹrù Kúrúnmí dákúndábọ̀ jébù rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀ ẹnikẹ́ni ò máa kí mọ̀ gbẹ̀yìn ẹ̀. àwọn ará Ọ̀yọ́ wọ́n ń bẹ lórí ilẹ̀ àwọn Ìjàyè àwọn ará Ìjàyè wọ́n sì ń bẹ lórí ilẹ̀ àwọn Ọ̀yọ́ àwọn
táwọn aládé méjèèjì sì ti wá wọnú ara wọn ogun bá fi lè bẹ̀rẹ̀ àwọn adìẹ ń màjẹ fún ara wọn o. n ò gbà n ò sì ní gbọ́ bó bá ṣogun làájà tílẹ̀ Yorùbá ò fi tòrò ẹ kò burú ẹnìkan ò ní torí ìmọ̀ tara rẹ̀ nìkan kó dorí àṣàkodò ó dòódì àṣà ni òfin ni ọ̀ranyàn sì ní pẹ̀lú ajá ò wá ní roko ọdẹ kó gbàgbé kolokolo rẹ̀ sẹ́yìn ó dòódì wòmíwò bàbá bá wàjà lóde Ọ̀yọ́ dídán ni ká má rẹ̀ mọ́ rẹ̀ ṣe tutù kí ló lè tùbà kó lè tùṣẹ́ ẹ̀yìn Ọ̀yọ́ ò wá ní sàtìbà ká tún sadélu ọmọ rẹ̀ ó ṣèwọ̀ gbọ́ bó bá ṣogun lájà tí ìran Yorùbá òfin ní parun bàbá jarú ogun bẹ́ẹ̀ kí ni kì í ṣe ni. lóògùn ọ̀fẹ́ Aláàfin Ọ̀yọ́ ní kákí ọ káyìn ọ bí akin ní kákí ọ lọ́pọ̀lọpọ̀ bàbá ń bínú o Aláàfin ń bínú lọ́wọ́ Adélù ń bínú ìbínú ó sì ní ọ̀gbọ̀dọ̀ tí mo gbọ́ méje nítorí kó tó wá yọjú sáfún Ọ̀yọ́ kó tó wá wárí fọ́ba gbogbo ojú ti fẹ́ nílẹ̀ sọ. Balógun lónìí ní bẹ́ẹ̀rì rẹ̀ sókun bí n bá tún gbọ́ kó o padé lù lálàáfin lójú èmi fún un ní. ẹyin ẹ lọ rèé sọ fọba yẹyẹ tẹ́ ẹ jẹ́ ọba òsì wípé bí ọba bàbá rẹ̀ wàjà kó tó di sán lónìí èmi Kúrúnmí ní sọlẹ̀ rẹ̀ dáhoro bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ti ń tẹnu mọ́ Ọ̀yọ́ ò ní sẹ́ẹ̀tìbà láti ṣàdébù ọmọ rẹ̀ ó dòódì àṣà ni láti jọ aláyé ti dáyé àṣà ni pé Àrẹ̀mú gbọ́dọ̀ bá Láàfin wàjà ìlú fi jẹ́ wípé ayé alákatá lọmọ bá jẹkú àmọ́ jẹ́ pé gbogbo ògbà tí ń gùnyàn lẹ́sìn lóde Ọ̀yọ́ tí ń gbẹ́sẹ̀ lóbi olóbìnrin ti dídákẹ́ tá a dákẹ́ kìí ṣe pórí wa ò pé kìí ṣe pa àgọ́ àwa ti mọ̀ ayé àjẹrọ̀rùn ni bẹ́ẹ̀ ni ayé àjẹrọ̀rùn lọmọ bá jẹkú àwọn ọ̀run mi kọ́ ọkàn bí kọ́ Ṣàngó orúkọ̀sọ àrán náà kọ́ Odùduwà àbábá ńlá bàbá wa kọ́ kí wọ́n parapọ̀ wọ́n kadélù lálàáfin ẹ wá rí ewì fadélù ẹ pé mi Kúrúnmí pé kó tó dijọ́ mẹ́sàn-án òní pé kó ti sígbà kí n gbọ́ kó ti wàjà kó sípò mọ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni kì í sí láti mọ́ ba tuntun àbígbò. gbogbo ẹ̀rọ sọ̀hún jà ikú sọ̀rọ̀ àrùn ṣẹ́kúṣẹ́gbẹ́ àrùn ni Ògún pàṣẹ Ifá ń rọ ṣẹ́rù kẹrẹ wọn fi lágbódù ni ikú bàbá yìí ló sún àdúrà òní tó sí. wọ́n bẹ́ẹ̀ bá fojú dọ́ba àwùwọ̀ àwùwọ̀ ni. ẹ gbé e lọ ẹni mo pàrọ̀ kó ogun Sádélù. Kúrúnmí ó ṣe ìtàn ó ti jó díndín màálù ó ti dópin ẹran jíjẹ ó ti fọwọ́ rẹ̀ wọlé agbámọ́ra ó ti poli oyin mọ́dọ̀ padà ó ti forí túlé rùn èrò ó sì tán ọ́. kì í ṣèmi torí pé wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹ lébà òkú lógún ọdún bá bẹ́ẹ̀ nìkan lè bí a sí kò sí èèyàn tó fi dàgbà bí kò sí bàbá ẹni tó fi pópó palábà ń àìrójú dà lọ́rùn òsì ó ṣe wọ̀. tọ́sẹ̀ rẹ ti fọwọ́ ọ̀tẹ̀ la ó ti yájú sọ́ba ńlá. padà. ẹ̀yin ẹ̀ṣọ́ mi àgbẹ̀ ilé kó gbà tó kó. Kúrúnmí ló bọ̀ Ògún yóò sì lógun Ògún 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 Kúrúnmí ló bọ̀ Ògún yóò sì lógun. Odùduwà ọ̀rọ̀ mi yá ọkọ mi yá dáadáa yóò wá bàbá mi àti balọ̀dì ọ̀run ẹ ṣe ni wọ́n ní ẹ wá gbẹ̀mí níjà lọ́wọ́ Kúrúnmí Kúrúnmí tẹ̀mí lójú ó tẹ̀lé ọ̀dọ́ lójú ó bá lẹ́mí kú òníkó bàbá mi èmi kọ́ ló tẹ̀ lójú ẹ̀yìn bàbá mi lóde ọ̀run ni ẹ̀yìn ni mo rọ́ lẹ́kùn Odùduwà ṣe ni wọ́n ní ẹ wá gbẹ̀jà mi ọ́.
èmi ló dé. kóró mi dákun wọn lọ sójú ogun ìbẹ̀rẹ̀ ogun là ń rí kò sẹ́ni tó mọ̀ gbẹ̀yìn rẹ̀. ọkọ mi dákun o. a nítorí páyédáyé ọ̀dájú ọ̀run dùn ọ̀run ọ̀dàlẹ̀ kájọ ní àsàkóso ká tàpá sọ̀rọ̀ bí agbẹ́bíà. ẹ wo èmi ò ní pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ wọn ò ní torí àsàkóso. ọlọ́run máma jẹ́ arógun Èdùà máma jẹ́ arógun ọlọ́run máma jẹ́ arógun Èdùà máma jẹ́ arógun. kọ́lọ̀ ń jẹ́ kí Yorùbá ó gbọ́ kọ́lọ̀ ń jẹ́ kí Yorùbá ó gbọ́n kọ́lọ̀ ń jẹ́ kí èpè àtọdún pípẹ́ wá kó ré kúrò lórí ọmọ Yorùbá kó má ja Yorùbá mọ́ kíran Yorùbá lè rí òmìnira tó ń fẹ́ gbà. ó mà ṣe o kòkòrò jẹ́ agbádùn obì tó gbó káká ilẹ̀ ń jẹ́ èèyàn ìbáṣepé àìkú láyé ará ìgbà ń dà Yẹmí Adégúnjú ikú rẹ̀ dùn wá ṣùgbọ́n àwọn tó ti ṣe sílẹ̀ kò parẹ́ ara ẹ̀ náà ló fi ń kọ́ ọmọ Yorùbá lẹ́kọ̀ọ́ nínú fídíò rẹ̀ eléyìí táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wò tán yìí sanre o èèyàn rẹ̀ Yẹmí Adégúnjú ó dìgbére o. ọlá tán lọ́run ti dé ẹ wá bá wa yọ ẹ bá wa jó iléeṣẹ́ kan àlọ́tọ̀ tó ń ta jíjẹ mímu aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́ Dọ́là Touch ni o. ó kárí láyé ọmọdé yìí Dọ́là Touch International tó kárí ayé kílẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ò rí tilẹ̀ yìí ní tàbí tókè òkun ẹ jẹ́ ká mú láti bí oúnjẹ tá à ń jẹ àwọn jíjẹ tilẹ̀ òkèèrè tó ń tìlú United States of America wá irú ráìsì wo lẹ fẹ́ tẹ́ ò rí basmati rice data rice caroline rice brown rice àti pa excellent rice ẹ̀wà tí wọ́n ti gbóná wà tẹ̀lé fi ṣàkàrà àti mọ́mọ́ àwọn oúnjẹ tilẹ̀ wa ń kọ́ èlùbọ́ ṣakítì kì í bàjẹ́ èlùbọ́ gẹ̀dẹ̀ tó gbó gàrí tó ṣe tẹ̀lẹ́bà tó tún ṣe mu òróró lóyìnbó àti pupa ilẹ̀ wa pọ̀mọ́ ìjẹ̀bú tó ṣara lóore àwọn ohun mímu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi soda drinks tá à ń pè ní minerals àti ensure drinks tó dáa fáwọn àgbàlagbà imported fruit juice lóríṣiríṣi cranberry juice tó ń fọ kíndìnrín fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara oògùn 180 tó ní èròjà vitamin nínú fún àgbàlagbà àti tọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ìpápánu ìpápátẹ̀ lọ́lọ́kan òjọ̀kan fáwọn ọmọdé àtàgbàlagbà candy chocolate coconut chinchin banana chinchin pẹ̀lú wheat chinchin fáwọn tí kò nífẹ̀ẹ́ sí flour a tún lè supply yín níbi ayẹyẹ ìnáwó yòówù kẹ́ ẹ fẹ́ ṣe ní Dọ́là Touch à ń ta àwọn aṣọ wíwọ̀ ìgbàlódé fọkùnrin àtobìnrin aṣọ wíwọ̀ fáwọn ọmọdé látọmọ ọdún kan sọmọ ọdún méjìlá èyí ẹ̀ tó 12 years old trousers polo shirts skirt and blouse gown underwear lóríṣiríṣi fún takọtabo singlet boxers brazier àtàwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn bàtà ramanda quality fancy shoes tí ò lẹ́lẹ́gbẹ́ Dọ́là Touch lẹ́yìn tí rí gbogbo ẹ̀ o àwọn ohun èlò ilé lọ́lọ́kan ọ̀jọ̀kan ohun èlò ilé ìdáná ohun èlò ilé ìwẹ̀ lóríṣiríṣi imported ní gbogbo wọn láti ìlú USA ìpàrọ̀ olóòórùn dídùn lóríṣiríṣi Aviron perfume body spray cosmetics tissues paper towel body cream àwọn wigs lóríṣiríṣi àtàwọn ohun àmúṣaralóge mìíràn ní títà láàfíà ara wa Dọ́là Touch ń gbìyànjú o wọ́n ta diagnosing machine tá a fi ń ṣàyẹ̀wò ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gàgàrà àtàwọn àìsàn mìíràn tó ń bàgọ́ ara fínra body massage machine wà tá a fi ń tora walker bike fáwọn arúgbó kẹ̀kẹ́ àwọn ọmọdé ògbẹ́yìn monitoring machine tí ó mọ̀ ta yín lólobó pa àwọn ọmọ yín ti jí ìlédìí àwọn arúgbó àti tọmọ kékèké diapers ó pọ̀ nílẹ̀ bàbẹ̀dọ̀ ní ti ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀bùn ìgbéyàwó ẹrù ìdáná àtẹ̀bùn yòówù kẹ́ lè nílò ẹ kàn sí wa ní Dọ́là Touch a tún lè bá yín mú aṣọ ẹbí àǹkó fún ìnáwó tàbí ayẹyẹ yòówù kẹ́ fẹ́ ṣe yálà ní Nàìjíríà tàbí lókè òkun home delivery service wà tá ò bá yín kó gbogbo tẹ́ bá rà nílé ìtajà wa débikíbi tẹ́ bá ń gbé lọ kò síbi tẹ́ ń gbé lọ tá ò ní bá yín gbé dé kò sì sí ohun tẹ́ béèrè tẹ́ ò lè ríra kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sanwó ọjà tí kò tẹ́ wa lọ́rùn yálà ní dọ́là ní pounds tàbí náírà gbogbo ẹ̀ ní wẹ́bsáìtì wa lẹ́tí lè rí gbogbo ohun tí ẹ bá fẹ́ rà rà o. www.dollartouch.com pick up address níbi tẹ́ ò ti wá gba àwọn ẹrù yín ní number 1 Alade Street Oṣòdì Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dollartouchng@gmail.com Dọ́là Touch International shopping the easy way. Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́ Dọ́là Touch ni o. Yorùbá Gidi TV.
ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo nípò nǹkan dé dúró. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.